gbajúgbajà ètò tí ó mì ìlú tìtìtì ìkòkò àṣà lórí TCFTV náà ni onílé gbọ́kọ́ sọ fún tòkó àgbọ̀gbọ́kọ̀rọ̀ fòbẹ̀ o ìkòkò àṣà lódòdè pẹ̀lú Òkúnlọ́lá mọ̀ o ìkòkò àṣà níbi tá ti máa gbàṣà Yorùbá yẹ̀ wò tí gbogbo ayé sì máa gbọ́ tínú máa dùn ṣègìnṣègìn ìkòkò àṣà. ẹ kú lé ńlá kára lé Òkúnlọ́lá mọ̀ ó mo tún ti wà lórí ètò wa ẹ̀rì wá ńlá ṣèrò ọ̀nà ọmọ wọn ní Fìdítì mo ti wà lórí ètò wa mo ní ẹ̀ka alẹ́ lóhùn atanná àgò lọ́nà ní ti gbogbo àwọn arìnkùn mo ní lónìí wọ́n mọ̀ fìbà fọ́lọ́run ni wọ́n ní tá a bá fẹ́ kọrin àjúbà ẹni tó lórin Èdùmàrè tó fún mi lóhùn lèmi ń kí àtẹ̀rẹ̀rẹ̀ kárí ayé àlèwí lè ṣe ìbà lọ́wọ́ Olódùmarè ọba àná ìbà lọ́wọ́ Olódùmarè ọba òní ìbà lọ́wọ́ Olódùmarè ọba ọ̀la ọba títí lọ gbére ìbà gbogbo ọkùnrin ìbà gbogbo obìnrin ìbòyún inú ìbà sẹ́ẹ̀dí ìbà ládéládé mo ṣe kára ó lè fún gbogbo ọba o adé ọ̀pẹ lórí bàtà ọ̀pẹ lẹ́sẹ̀ àṣẹ ọ̀pẹ lẹ́nu gbogbo olórí ó ṣiṣẹ́ ẹ̀bí ẹ̀sìn ọba ó jẹ́ kó jìnnà mo ṣe kára ó lè fún gbogbo ẹ̀yin àgbà ìjòyè tó ń bẹ nílé tẹ̀ ń wò mí mo ṣe sáàkì fún gbogbo jagojago ìbà baálé baálẹ̀ ìbà gbogbo ẹ̀yin ajífikálàmù dámọ̀ lẹ́kùn àríṣe kọ́ńdù ìbà gbogbo àfáà ìbà gbogbo ẹ̀yin wòlíì ọlọ́run ìbà gbogbo ẹ̀yin ẹlẹ́sìn kan àbáláyé èmi wọlé lónìí mo ṣèjúbà o ewúrẹ́ ńlá wọlé tí ọ̀kágò tó fi di mímú so àgùntàn tó wọlé tí ọ̀kágò ló dẹran àmúbọmọlẹ̀ ọmọ yín ọ̀rẹ́ yín Òkúnlọ́lá àmọ̀ òwò náà ni ọmọ orí làápàtẹ aṣọ ọrùn làápàtẹ ẹlẹ̀kẹ̀ bèbè ìdíbàyí ni wọ́n pàtẹ ọmọ ńlẹ̀ bàbá mi tó bí mi lọ́mọ ìyẹ̀rú ọ̀kín ni wá ọmọ abẹ́ àká ògbọ́mọ ẹ ṣe balùwẹ̀ ògbọ́mọ àgùntàn mo tó ti wà lórí ètò fún tọ̀sẹ̀ yìí lórí ètò ìkòkò àṣà ìkòkò àṣà ń lètò níbo là á lọ níbo ni ká yà lónìí oríkì náà látún mẹ́nubà lọ́sẹ̀ yìí oríkì ìlú la fẹ́ wò lónìí ìlú kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá ló ní bí wọ́n ti kì wọ́n bá àmọ́ ju gbólóhùn kan lọ ìbá sì lè jù bẹ́ẹ̀ lọ ọ wà lọ́wọ́ àkókò ọ̀bẹ́nikẹ́ni ṣọ̀rẹ́ á mẹ́nu báwọn oríkì ní péréte ní tàwọn ìlú kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá lórí ètò ìkòkò àṣà fún tọ̀sẹ̀ yìí ìkòkò àṣà ń lètò ètò ní ìkòkò àṣà àtó ti balẹ̀ lórí ètò lónìí ìbá gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ ìbá gbogbo ẹ̀yin pèdèpèdè ìbá ẹgbẹ́ akọ́mọlédè jákèjádò Nàìjíríà ìbá gbogbo ẹgbẹ́ akọ́mọlédè ní gbogbo ìbú àti òró ìpínlẹ̀ Ọ̀yọ́ ìbá gbogbo ẹgbẹ́ akọ́mọlédè lẹ́ẹ̀kan sí ìbá gbogbo ẹ̀yin pèdèpèdè ìbá gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ ẹjẹ́ ojú mi ṣe o àdáṣe ní hun mọ́ ìbọ̀ gbọ́dọ̀ hun mọ́ wọ́n ládòókò òjúbà irinṣẹ́ fi pẹ́ mọ nínú oko Òkúnlọ́lá àmọ́ ó mo ti dórí ètò mo ti júbà gbogbo ẹnì kọ̀ọ̀kan o ẹjẹ́ ojú mi ṣe o àkọ́kú báyìí lẹ́nu àkọ́bu lẹ́sẹ̀ ẹ má jẹ́ gbòǹgbò ọkọ mi lẹ́sẹ̀ láàlà èdè níbo là á lọ fún tòní mo ní à á lọ síbi oríkì ìlú mo ti sọ tí oríkì jẹ́ fún wa oríkìkì là ń pè ní oríkì kíkì ìran ìṣẹ̀dálẹ̀ orírun ẹnìkan ó là ń pè ní oríkì ọ̀kan lára ewì alóhùn Yorùbá òun lóríkì jẹ́ a sì lè sọ wípé oríkì ní fẹ́rẹ́mù tàbí ẹkẹ́ tí gbogbo ewì alóhùn Yorùbá yòókù sùn lé lórí ìdí ni pé bí rárá lọ bá ń sun àmúlò oríkì orílẹ̀ náà ló ṣe bégè ló ń dá bí ìjálá ló ń sun bó o sì ń pẹ̀sà dandan ni kó o ṣàmúlò ń tà ń pè ní oríkì ìbá àjóríkì ìbọ̀rọ̀kìnní ìbá àjóríkì òmùtọ̀runwá ìbá àjẹ́ tẹranko ìbá àjẹ́ tìlú ìbá àjẹ́ tìran tàbí ẹ̀yà oríkì ò ní ẹ̀kẹ́ tí gbogbo ewì Yorùbá sùn lé lórí fún tòní ká má bòpòrè lé olóró
a ó yẹ àwọn ìlú kọ̀ọ̀kan wò. Àwọn ìlú kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá, gbogbo ìlú ló ṣe pàtàkì, ṣùgbọ́n àwọn ibi tá a bá lè mẹ́nubà lónìí kì í ṣe pé wọ́n ṣe pàtàkì ju tìlú tá a dárúkọ lọ. A mẹ́nubà wọn yòókù náà nígbà tó bá tó yá. Ìlú wo ni ká kọ́kọ́ lọ ná? Orírun gbogbo Yorùbá náà lákọ̀ọ́kọ́ rè, èyí tá a mọ̀ sí Ilé-Ifẹ̀. Ilé-Ifẹ̀, ibi tí ìran Yorùbá ti ṣẹ̀ wá, gbogbo ọmọ Odùduwà. Àwọn ni wọ́n máa ń kì ní Ifẹ̀ òòyè lágbo, ibi ojúmọ́ rere tí mọ́ wálé ayé. Àbúùtẹ́ní onífẹ̀ òní, àbúùtẹ́ní akejì ọmọ. Àwọn lọmọ ojúrábẹ́sá. Wọ́n lẹ́nìkan kì í dúró kó kí wọn nífẹ̀ẹ́ Ọọ̀ni, ẹnìkan kì í bẹ̀rẹ̀ kó kí wọn nífẹ̀ẹ́ Òǹtólú. Kòǹga kò bẹ̀rẹ̀ là á kí wọn nífẹ̀ẹ́ Òòdáyé, ẹni tó bá kí wọn nífẹ̀ẹ́ tí ọ̀bá ba búrúburú ẹbọra ni wọ́n fi rú wọn ṣe. Bí wọ́n ti kí wọn Ilé-Ifẹ̀ nù. Àwọn náà lọmọ olódò kan ò téréré, ọmọ olódò kan ò tàràrà. Èyí tó sàn wéréke tó sàn wèrèké tó dẹ́kùnlé ọṣilẹ̀ tó dàbàtà, wọ́n ló ní pélé ò gbọdọ̀ bù mọ́, alábàjá ò gbọdọ̀ bù wẹ́sẹ̀. Kìkìdá oníṣọ̀bọ̀rọ̀ ni ó mú mi odò náà gbé ọmọ bàbá owó rẹ mọ́. Wọ́n nílẹ̀kùn mẹ́rìndínlógún lolúfẹ̀ kan, tá a bá kẹsàn-án nú á kẹsàn-án òde. Bí wọ́n ti kì wọ́n nù nílé Ifẹ̀, torí pé bẹ̀ ni orírun gbogbo àwa Yorùbá. Ìlú wo ni ká tún mẹ́nubà? Nílà méjì. Ẹ jẹ́ á wo Ọ̀yọ́ Aláàfin. Wọ́n ní owó lè kú ní ará Ọ̀yọ́ lọ́lọ́ba. Tí wọ́n bá ń pè lónílẹ̀ ó lónílẹ̀, Aláàfin Ọ̀yọ́ lónílẹ̀ ọba tó. Ọ̀yọ́ máa Aláàfin òjò pàṣẹkẹrẹ ọmọ Àtìbà. Ibi wọ́n gbé ń kó lówó kó gbowó, tí wọ́n gbé ń kọ́wọ́ fà pé kọ́kọ́ gbàálẹ̀. Àṣé kó lè bá a dìjà, kó lè bá a dá pọ́n ní. Kọ́mọ pópó ọlá ó lè rí ti ẹ jẹ. Wọ́n ní àrọ́mọdọ́mọ tẹ̀là tí ń bẹ lálàdé Ọ̀yọ́, ẹjẹ́ á bá baba délé ká tó padà lẹ́yìn baba, àtàndá erí méjì adépinnu. Ikú tí pọmọ tí baba dúpẹ́, ikú tí pọmọ tí ìyá ò gbọdọ̀ gbin. Ẹni wọ́n kì wọ́n lọ́yọ̀ọ́ Aláàfin. Wọ́n ní títìrì méje ìlà àkọ́bá Aláàfin Ọ̀yọ́, ìlà tìrì lákó, ìkàn tìrì wẹ̀wẹ̀ ẹ̀jẹ̀, ẹ̀bìtì tìrì pékú, ìwọ̀ tìrì pẹja, ìkóǹkóso tìrì, ọlọ́kà bàbà, títìrì ní tìrì wo lóko lójú bọ́mọ kékeré ọ̀bá gbà jẹun, títìrì ní tìrì òkè tìrì mọ́wó bàbá kúdẹ́ẹ̀fù. Ilé ìsìn Abọ́lá ọmọ Olúkú ewu. Òkúta méjì bàbá èkó ọ́, bí wọ́n ti kì Ọ̀yọ́ Aláàfin nù. Bákan náà ẹ jẹ́ ń lọ sílùú Ìgbòho Mọ̀rẹ́. Ọmọ alágbàdo òde, ọmọ atapẹ́tẹ́ ẹnu omi gègèlè lódò Ṣànyà. Ṣànyà òde mi ń bàrá àdí omi kó ṣe ń kán sí mi lẹ́nu. Àwọn lọmọ òkúta mẹ́ta tí ń bẹ lóde Ìgbòho, ọ̀kan ń ṣe mí pẹ̀lẹ́pẹ̀lẹ́, ọ̀kan ń ṣe mí ń dábọ̀dábọ̀. Ẹ̀kẹta nígbà tó ọ̀mọ̀nà kí lọ wá Ìgbòho Mọ̀rẹ́ sí. Àwọn lọmọ abẹ́rẹ́ mẹ́ta tí ń bẹ lóde Ìgbòho, ọ̀kan ṣẹ̀ ọ̀kan tẹ̀, èyí tó kù ni wọ́n fi ránṣọ fún gbogbo ọmọ ará ayé. Àwọn Ìgbòho ni wọ́n ń kì báwọn. Bákan náà ìlú Ìbàdàn mẹ́sì ọ̀gọ̀ nílé Olúyọ̀lé, ọmọ ajẹ̀gbé ó fi kára ń fọ́rí mu. Ìbàdàn ọmọ àfitó òṣèwìn bọ́. Àwọn lọmọ òkè. Ìbàdàn, ìlú Òjó, ìlú Àjàyí, ìlú Ògúnmọ́lá olódògbò kẹ̀rí lójú ogun ọwọ́ kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà. Wọ́n ní àìwà láyé ká mọ́ lárùn ìjà agbóró lárùn ti Ìbàdàn. Ìbàdàn yìí bá ní sọ̀rẹ́ àìrán ni lọ sójú ogun. Àwọn lọmọ Àbíkúnlé ọmọ Olúyọ̀lé, bí wọ́n ti kìlú Ìbàdàn nù. Ọ̀pọ̀ lọ bẹ́ẹ̀ o, ṣùgbọ́n nítorí àkókò a máa gé pété. Àwọn Ẹdẹ ńkọ́? Ẹdẹ mọ̀pọ̀ àrógun. Àwọn lọmọ Ajílàlá Ọ̀ṣọ́, ọmọ Ajífọjọ́ gbogbo dá bí egbin. Wọ́n lé ọ̀pọ̀ èèyàn kì í ṣèlú onínúure ní bá ní tó Ẹdẹ ṣe. Bí wọ́n ti kì wọ́n nù. Àwọn lọmọ arún gúgúrú lálú Ẹdẹ. Àwọn Ẹdẹ nu. Ìrágbìjí ńkọ́? Wọ́n ní Ìrágbìjí olókè méjì takọtabo. Òkè tí ń bẹ níbẹ̀ ni wọ́n fi kí wọn. Bákan náà ọ̀kan lára àwọn ìlú Yorùbá òun là ń pè ìlú Ìjàbẹ́. Àwọn lọmọ Òkóyè Kọ́lá ọmọ Akógun Akoto, ìlú Ìjàbẹ́ ni wọ́n kì báwọn. Ìṣẹ́yìn ńkọ́? Ìṣẹ́yìn Orò ọmọ ẹbẹ dímọkọ, ọmọ odò ọ̀gbà tó lálé Ìṣẹ́yìn já. Àwọn lọmọ asẹ́ tí mumi kíkan, ọmọ yúnmuyúnmuyúnmu lóró òkè, ọmọ
nàmùnàmù náà lóró kùn nílùú Asẹ́yìn ìlú Ìsẹ́yìn. Ìlú Tèdè ńkọ́ ọ̀kan náà ìlú tí ń bẹ lókè Ògùn nípínlẹ̀ Ọ̀yọ́ ní Tèdè wà níjọba àbílẹ̀ Àtísbò. Àwọn ni wọ́n máa ń kì lọ́mọ àbẹ̀joyè ọmọ àbẹ̀jó ṣùkú bí wọ́n ti kì Tèdè nù. Ìlú Ṣakí ńkọ́ wọn á ní Ṣakí ògún ọ̀rọ̀ kí àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàbà àjòjì ọ̀bá wọn dá sàbàrí tẹrú tọmọ ní rológun. Ọmọ ológun ò ní kárí àsàbàrí ọ̀kọ̀jà tó bá dijọ́ ọjà ẹran ní sàsàbàrí tó bá dijọ́ ogun kẹran ní sólógun. Àwọn lọ́mọ adẹ̀rín ọ̀pẹja fìwọ̀ wọn ò péjò bí wọ́n ti kìlú Ṣakí nù. Ìlú Ògbómọ̀ṣọ́ ńkọ́ Ògbómọ̀ṣọ́ ọmọ afògbótẹ̀lú ọmọ afogun ṣiṣẹ́ owó ṣe ìlú tí wọ́n gbé mú kà kí wọ́n tó mú kọ yangan. Ògbómọ̀ṣọ́ ló ní ká lọ́lọ́jọ́ kan ẹ̀jà ajílété lọ́lọ́jọ́ kan ẹ̀rín. Ògbómọ̀ṣọ́ ní ká fìjà sínú pète ẹ̀rín òṣèbèrè lọ́mọ ajílété ń bọ́ ṣe ní bàbá bára wa ta fògbókògbó. Ògbómọ̀ṣọ́ lọ́gbàgbà tó gba ará àdúgbò kalẹ̀ ajílété lọ́gbọba lọ́wọ́ ogun tó fẹ́ kó wọn lọ bí wọ́n ti kìlú Ògbómọ̀ṣọ́ nù. Bákan náà ìlú Ìgbàjọ àwọn ni wọ́n máa ń kì ní Ìgbàjọ lóró ọmọ alágogo kó tó mẹ́mú. Tí wọ́n bá kìlú Àkúrẹ́ wọn á lé Àkúrẹ́ olóyè mẹ́kùn Àkúrẹ́ lómi méjì ó péjì èjìlálà níbi aṣọ funfun gbé jẹ wọ́n lógún jaṣọ káṣọ lọ ìlú Àkúrẹ́ nù. Bákan náà ìlú Òṣogbo Òṣogbo òròkì Òṣogbo àsálà ilé aró wọ́n láre ọ̀pẹ tàbárè bá pẹ tàwọn gbà lọ́wọ́ ẹ̀ ni wọ́n ti kì wọ́n lóṣogbo nù. Bákan náà ìlú tó pọ̀ lọ ìlú kan ń bẹ tí wọ́n ń pè ní Ìtasá nípínlẹ̀ Ọ̀yọ́ àwọn ní Ìtasá ọmọ alára bí wọ́n ti kì àwọn nù. Ìjìó ńkọ́ Ìjìó mẹ̀sọ̀ ọmọ atoríwẹsẹ ọmọ atẹsẹ̀wẹ kẹ̀kẹ̀ bí wọ́n ti kì wọ́n nù. Ìlú Ṣẹ̀pẹ̀tẹ̀rí ọ̀kan àwúrú ọmọ erin fọlámí ọmọ erin fọláyagi bí wọ́n ti kìlú Ṣẹ̀pẹ̀tẹ̀rí nù. Awẹ́ ńkọ́ ìlú Ọládòkun ọmọ arúwẹ́wẹ́ àwọn lọ́mọ awẹ́ níbọn àwọn ìlú jagunjagun ìlú apẹ̀rin ìlú ẹlẹ́tù lójú bí wọ́n ti kìlú Awẹ́ nù. Ìlọ́rà ìlọ́bẹ̀ ọmọ agóyan bọkin ìlú Ìlọ́rà nù. Ìlú Fìdítì wọn á ní ìlú Fìdítì ìlú èso ilé yan bí wọ́n ti kìlú Fìdítì nù. Àwọn lọ́mọ yígbiri ọmọ abògún yígbìgbì lajà ọmọ apẹ́ èkúté ilé ọ̀káwùsá ibi kó yígbiri lọ́mọ bí wọ́n ti kì wọ́n nù. Èkó arómisá lẹ̀gbẹ̀lẹ̀gbẹ̀ Èkó arómisá lẹ̀gbẹ̀lẹ̀gbẹ̀ ìlú tí ò léégún ẹ̀yọ̀ ló sábẹ̀. Ìlú Èkó ìlú jìbìtì kì í ṣe pé wọ́n lu jìbìtì lÉkòó ọgbọ́n inú lọ́tọgbọ́n inú yọ. Wọ́n ní tọ́ ọba rìn lÉkòó tó fura Èkó wọ́n lè kọ́kọ́rọ́ ẹpọ̀n méjèèjì ìlú Èkó nù bí wọ́n ti kì ìlú Èkó nù. Ìlú Akínmọ̀rin ńkọ́ Akínmọ̀rin ọ̀kan nínú ìlú Afijì ló wà nípínlẹ̀ Ọ̀yọ́. Àwọn ni wọ́n máa ń kì ní àṣàdó ọ̀lẹ ògbé alágbára ní gbébẹ. Ìlú tí wọ́n gbé ń fa abẹ́rẹ́ gúnyán tí ò gbọdọ̀ ní kókó ibi wọ́n gbé ń fi ọ̀pọ̀rọ̀ roka tí ò gbọdọ̀ di àyà bí wọ́n ti kì ìlú Akínmọ̀rin nù. Àwọn ìlú yòókù nígbà tí ààyè bá tún gbà wá a ó máa mẹ́nu bà àwọn ìlú wọ̀nyí lọ́kọ̀ọ̀kan. Lónìí ìwọ̀nba tá a lè mẹ́nu bà lórí ètò òun náà láti mú wá ìlú Làǹlátẹ̀ wọn á ní làǹlá ọmọ àtẹ̀gbẹ́ sísùn bẹ́ẹ̀ ni Ìdèrè sùúrù ní sukuti fi ń sọ ọkọ ìlú Bàǹtátá ìlú Ìdèrè nu ní agbègbè Ìbàràpá. Àwọn ìlú wọ̀nyí wọ́n pọ̀ lọ jàrá ní ìlú nílẹ̀ Yorùbá ọ̀kọ̀ọ̀kan wọn ló sì ní àmì ìdánimọ̀ tí a fi lè dá wọn mọ̀ sí ìlú yòókù. Wọ́n ní oríkì tá a fi ń kìlú wọn tá a fi mọ̀ pọ̀ mọ́ ìlú báyìí ní alọ́mọ abo nìwọ bẹ́ẹ̀ bá lọ́mọ Abẹ́òkúta ní wọn ní Ẹ̀gbámọlísà bí agbòǹgbò àkàlà. Nílé Ìsódẹ̀kẹ́ onírúurú Ẹ̀gbá ní bẹ́ńlé Aláké Olúgúnjọbí òní bàbá wọn gbogbo Ẹ̀gbá ọ̀hún náà lọ bẹ́ẹ̀. Kò sí ìlú kan nílẹ̀ Yorùbá tí kò ní oríkì tí wọ́n fi ń kì wọ́n. Tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa ìlú Òkìrì wọn alọ́mọ ewu níwìnrín ọmọ adálẹ̀ gbéwùrà. Tá a bá ń sọ̀rọ̀ nípa Gbọ̀ngán wọn á ní Gbọ̀ngán Olúfì Arọ̀gọ̀dìjà.
bí wọ́n ti kì wọ́n nù. Ìlú Mọdákẹ́kẹ́ lọ máa kọ̀ ráyè mọ́kọ tógun. Wọ́n ní ọmọ ogun òjé ń gbọ́ràn wọ́n lọ tẹ̀lú ìdákẹ́jẹ́dó bí wọ́n ti kì ìlú Mọdákẹ́kẹ́ nù. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, kò sílùú kan nílẹ̀ Yorùbá tí ò ní oríkì tiwọn. Ibi tí a dànù dúró fún tọ̀sẹ̀ yìí lórí ètò Kòkò Àṣàré ká má bàa jẹ̀kọ́ tó léegun. Ǹjẹ́ a máa lọ àní lọ̀lọ́ ẹja tọ́lọ tí ò dénú bú, àwọn òní lọ̀lọ́ kọ̀ǹkọ̀ tọ́lọ tí ò délẹ̀ odò. Òkunlọ́lá àmọ̀wó wọn lọ lónìí, wọn tó padà níjọ́ mẹ́jọ. Èmi ní màá wá, ẹ̀yin ní màá bá. Ó di wọ̀ bí ọjọ́rọ̀.